kò sírú ìbínú tí èèyàn lè wù kó rí kó bí tí ó gbọ́dọ̀ mú èèyàn láti dá iná sun dúkìá ẹlòmíì ní ìlú Nàìjíríà tí a wà yìí. Bí èèyàn bá dánrú ẹ̀ wò tí ọwọ́ pálábá irú ẹni bẹ́ẹ̀ bá fi lè ségi, ọ̀ràn ńlá ni, nítorí pé irú ẹni bẹ́ẹ̀ ẹjọ́ ẹ̀wọ̀n gbére ni wọ́n ó dá fún un. Kéèyàn dáná sun dúkìá ẹlòmíì, òun ní ẹ̀sùn tí a mọ̀ sí arson. Arson sì leléyìí, ẹ̀sùn tó lágbára lábẹ́ òfin ni, tí ó sì ní ìjìyà tó lágbára bákan náà. Orí ìkànnì akẹ́kọ̀ọ́ òfin ilé wa láti Abdullahi Legal Academy ló sì ti ń wá sí etígbọ̀ọ́ yín. Orúkọ tèmi sì ni Abdullahi Adébáyọ̀ ọmọ Abdulrauf. Títí di ìgbà míì tí wọ́n tún mú nǹkan míì wá sí etígbọ̀ọ́ yín, ẹ jẹ́ ká mọ̀ rí wípé à ń lo òfin. Lógo Ọlọ́run, èmi àti ẹ̀yin a ní lùgbàdì òfin.